لا أب إلا من أتى الله بقلب سليم أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a fi fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn kíkí Ọlọ́run àti iyì tá fún ànábì Muhammad a kí àwọn ẹni Ọlọ́run lórí ilẹ̀ àwọn tí wọ́n dúró pẹ̀lú déédéé àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lórí olùrẹ̀ ní àgbà ajíwá sheikh wa murabbiti maulaya fadilatu sheikh alhaj Miftahuddin Olasukadi rahimahullah atala Allahu umrahu wa umrana jami'an wa as'alullah أن يؤيده بنصره بالعافية والسلامة في طول عمره آمين. àti gbogbo ẹni tí a gba ìmọ̀ lẹ́nu wọn láyé àwa kí gbogbo àwọn àfáà nílùú Tógò yìí Ọlọ́run bá kó jẹ́ àlékún àlùbáríkà fẹ́ni kọ̀ọ̀kan wa atara kíkí àwọn ẹni Ọlọ́run yìí akí olóòtú wa Alhaji wa Sọ́lẹ̀ elétí ọ̀fẹ́ Ọlọ́run kó ṣe àlékún àlùbáríkà fún wọn ìdùnnú wọn Ọlọ́run má sọ di ìbànújẹ́ gbogbo tí wọ́n ń fẹ́ láyé pátá Ọlọ́run má ṣàṣì fún wọn látàrí Islam àti látàrí ìṣọ̀kan bóyá bó ṣe yé wọn mọ́ ni àbí bí wọ́n ṣe lágbára sí ni àwọn bàbá wa àwọn màmá wa gbogbo mùsùlùmí pátá àti gbogbo ẹni tí èsè mùsùlùmí tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire mo kí yín pé ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh lẹ́ni ọ̀rọ̀ wa yóò dálé orí àwọn nǹkan kankan especially àwa Yorùbá nítorí gbogbo ẹni tá a rán pátápátá kó láyé Ọlọ́run ọba value ìran èdè ẹ̀sìn tó bá ti wá fẹ́ rán ẹnìkan níṣẹ́ kò wá ní fèdè elédè rán á rán pẹ̀lú èdè ẹni ìyẹn ni wípé wanzir aw fanzir ashiratakal aqrabin Al-Qur'ani sọ pé ní sí àwọn fámìlì rẹ àwọn tí wọ́n súnmọ́ ẹ pẹ́kípẹ́kí sí wọn létí ọ̀rọ̀ ìní Ọlọ́run ọba lẹ́ni mo fẹ́ pè wá sáwọn àkíyèsí yóò dà gẹ́gẹ́ bí wáàzí ohun kan tí ó tún kọ wá lóminú tí ò jẹ́ kí á rọrùn sùn lọ títí Ọlọ́run kó má ṣàánú fún wa àwọn àkíyèsí yìí kì í ṣe ní ìlú Tógò nìkan ṣoṣo bẹ́ẹ̀ ni kì í ṣe ní ìlú Tógò nìkan l'Abidjan ní Nàìjíríà wa gangan fúnra ara wa bí tí gbogbo wa ti jáde wá ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan náà ni ó ní oníkangun ìkangun ibi tá a kangun sí Ọlọ́run ọba nínú àyà tí mo kọ́kọ́ kà nínú súrátù Nìsà súrà àwọn obìnrin mo fẹ́ ká kọ́kọ́ jọ lọ kọ́kọ́ wo súrà yìí ká wo ntọ́lọ́run ọba ń sọ torí pọ̀pá ọ̀rọ̀ a máa nàyàn jọrẹ lọ́njọ́ mi nígbà tó jẹ́ pé ní ọba bá ní wí tá a bá lágbára àti lè yí padà lójú ẹsẹ̀ la máa yí padà tá a bá wá lágbára àti lè yí padà àfi ká tètè ṣe sùúrù ká wá sànà bá ṣe rí yí padà Al-Qur'an ló ń bá wa sọ̀rọ̀ wípé ní yá ibi ìkọ̀bá wa mùsùlùmí wí ó ń bá àwa mùsùlùmí tèmi ṣe mùsùlùmí kan nínú àwọn mùsùlùmí wí ó ń bá gbogbo ọmọ Yorùbá tí ṣe kírísítẹ́nì ni àbí bólẹ̀ ṣe pé ẹlẹ́sìn àbáláyé ká sọ pé ní oníwà àbáláyé àwọn ìwà ni wọ́n kọ́pí báwọn bàbá wọn ṣe nìyẹn nítorí má indallahi dín wọn bá wí lónìí ní ìbá Tógò wí ní ìbá
Ivorian ni ọba àwọn ọmọ Lárúbáwá wí especially níbi tí mo ti wá ń sọ̀rọ̀ àti gbogbo ibi tí Yorùbá bá wà lábẹ́rùn ayé tí wọ́n ti ń gbọ́ mi mo fẹ́ pè wá ń jà ní ó lè jọ bí èébú gangan ó lè jọ bí ìjà láàrin nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi in lam yastati' fa bilisanihi wa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman ó ní gbogbo ẹnikẹ́ni radiyallahu ta'ala anhu sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá rí ntọ́kàn kọ̀ ó ní kó yí padà gbogbo owó tó ló ń bá fún nírú àwọn ẹ̀bùn yìí tó rí tó lè yí padà tó wàá padà yí padà wàláhì mo fọlọ́mùbọ̀ra ó rojọ́ níwájú Ọlọ́run wọ́n ti pé ní tí bàbá mi bá fi lè sọ̀rọ̀ tó wà lẹ́yìn nǹkan ló níyànjú ọ̀ wá sọ̀rọ̀ wá dákẹ́ ahọ́n rẹ̀ yẹn ibẹ̀ náà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa jẹ́ ó yà lọ́jọ́ gbé náà kíámà ọwọ́ á ní òwò ìnìlànà yastati tí ò bá wá nímọ̀ tí ò ní ọ̀rọ̀ orí lẹ́nu tí ò lọ́rọ̀ tí ó fi gba àwọn èèyàn kalẹ̀ tí ò lákìkanjú tí ò ní gbogbo ẹ̀ nínú ahọ́n rẹ̀ fabi qalbihi ajẹ́ pé kó fọkàn rẹ̀ yí padà wa dhalika ad'aful iman yẹn ni wípé ní gbogbo tí wọ́n bá ń ṣe tọ́kàn kọ̀ tí wọn ò ṣe yẹn má bá wọn ṣe ìwọ má ṣe ọkàn pẹ̀lú ọkàn rẹ̀ nù ọ̀ lágbára ti lè sọ̀rọ̀ ọ̀ lágbára ti lè fọwọ́ yí padà ọkàn rẹ̀ tó fi kọ́ ní jẹ́ kí wọ́n mọ̀ pé ní ò ṣe pẹ̀lú àwọn wọ́n yàn jẹ ìwọ sì jókòó o lè sọ pé ní kún filẹ̀ tí wọ́n sì filẹ̀ o sọ̀rọ̀ o lè dìde kó o bá wọn gbàyànù pẹ̀lú kúkú ọwọ́ rẹ o sọ̀rọ̀ so ọwá tó wá ní ọkàn wípé nígbà tọkàn rẹ o ṣe kí ni o lè lágbára àti lè jà o lágbára àti lè sọ̀rọ̀ so ọwá tó wá jókòó mẹ́ wọ́n sì ń fìyà jẹ èèyàn náà ọkàn rẹ sì tún jókòó mẹ́ sì tún lè wù kò sì jẹ́ nǹkan kan lára rẹ ìwọ náà wà lára àwọn tí wọ́n fìyà jẹ Al-Qur'an wá ní mo pè gbogbo ẹ̀yin ọmọ ènìyàn nítorí ìjọmọ ènìyàn ṣáájú ìjẹ́sìn ẹ gbọ́ dáadáa ìjẹ́ ọmọ ènìyàn ó ṣáájú ìjẹ́sìn Ọlọ́run tún wá wò pé ní tá a bá tún wá jẹ́ ẹlẹ́sìn tán tá a bá tún sin òun ká fi ìjẹ́ ọmọ ènìyàn ṣe ká tún fi kún ẹ̀sìn ó ní ittaqu rabbakum ẹ gbọ́ yé ó ní ẹ páyà Olúwa yín ìgbà tó ń pè wá yẹn kìí ṣe mùsùlùmí ló ń pè ó ní yá ayyuhan nasu ẹ̀yin ọmọ ènìyàn ittaqu rabbakum ó ní ẹ páyà Ọlọ́run yín ẹ páyà Olúwa yín ẹ páyà ẹni tó dá yín wá sáyé ẹ páyà ẹni tí ń rè yín allazi khalaqakum min nafsin wahida ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ọba tó yọ yín jáde kúrò látara ẹ̀mí kan ṣoṣo gbogbo tó rí ọ jẹ́ ìyá kan ìbàbá kan lọ́jọ́ bí mi àti ọ gbogbo tó rí ọ jẹ́ láyé ìran tó rí ọ jẹ́ níbi tó ti rí ọ wá nǹkan kankan sún èmi àti ìwọ papọ̀ Ádámù àti Háwà ìyá kan bàbá kan tó jọ bí mi àti ẹ̀mí Ọlọ́run wá ní ittaqu rabbakum ẹ páyà Ọlọ́run ọba yín ẹ gbogbo lóhùn yẹn ajẹ́pẹ́ ní èèyàn lè sọ fún kèfèrí gan kó páyà Ọlọ́run ọba ìwà rẹ̀ lọ́gọ̀ọ́ Allahu waliyul lazina amanu wa shaitan oni Allahu waliyul lazina amanu wal lazina kafaru awliya'uhum shaitan oni Ọlọ́run lọ̀gá àwọn tó nígbàgbọ́ àwọn tó wá ṣàì nígbàgbọ́ ni Ṣẹ̀tánì lọ̀gá títí wọn so ibi tí mo ń bọ̀ o mo fẹ́ pè wá padà ní kí gbogbo akọ́kọ́ gbé ní tó kọ́kọ́ wà lọ́wọ́ ara wa ìyẹn tó wà lọ́wọ́ wa lẹ́sìn ni ní ìwà ni ní ìṣesí ni ìṣẹ̀ǹsí ni ní kíní ẹ jẹ́ ká kọ́kọ́ gbé kalẹ̀ káàárọ̀ oòjíire ọmọ Yorùbá kúkúrú nù wa gíga nù wa ọmọ kékeré nù wa àgbàlagbà nù wa ẹ jẹ́ ká páyà Ọlọ́run ọba tó dá wa látara ẹ̀mí kan ṣoṣo ìwà khalaqa minha zawjaha ọfà àwáwù jáde látara Ádámà wa batha minhuma rijalan kathiran wa nisaa ọwọ́ á mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jáde látara àwọn àpọ̀lọpọ̀ obìnrin wattaqullaha allazi tasaaluna bihi wal arhama ẹ páyà Ọlọ́run ọba tí ó béèrè okùn ẹbí lọ́wọ́ wa okùn ẹbí tí ó béèrè lọ́wọ́ wa
yóò wàláhì wọ ọ̀sẹ̀ kírísítẹ́nì ọ̀sẹ̀ kírísítẹ́nì ọ̀sẹ̀ mùsùlùmí ọ̀sẹ̀ mùsùlùmí ọ̀sẹ̀ lẹ́sẹ̀nsẹ̀ ọ̀ jábọ̀ okùn ẹ̀bí fọlọ́n. Inna Allaha kana alaykum raqiba. Ọlọ́run lọ́hùn orí yín o, òun jẹ gàdíẹ̀ lórí yín, òun fojú rí gbogbo ntẹ̀ǹsẹ̀ àti ntẹ̀ǹsẹ̀ àti ntẹ̀ǹsẹ̀ yín. Ok, mo fẹ́ mú àyá Al-Qur'an wá kẹ́ ẹ fi lè mọ bí tá a ti kọ́kọ́ jọ wá ni. Lónìí ìṣọ̀kan ìfẹ́, ẹ dákun kí ni ń ṣe Yorùbá náà? Kí ni Yorùbá gbé lọ́wọ́ tí ń jó wọn lọ́wọ́ náà? Kí ló mú àwa Yorùbá, kí ló ń ṣe wá gangan náà? Ẹ̀yin bàbá wa. Ọlọ́run ọba mi o, jálà jàlálùkà ya Allah. Ìran tó gbọ́n ló gbọ́n lẹ́yìn. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ ṣe, tí mo kọ́kọ́ ṣe àkíyèsí rẹ̀, bẹ́ẹ̀ bá rí ìran mẹ́fà méje mẹ́jọ tí wọ́n bá jókòó, tí Yorùbá bá jókòó, ẹ ti rí ìyàtọ̀ láàrin àwọn ìran tọ́lọ́run ọba dá yẹn, níṣe sí, níwà sí, níwọ̀sọ sí, nísọ̀rọ̀ sí, nírìí sí, gbogbo ẹ̀ lẹ́fì dá wọn mọ̀ pé ní Yorùbá ni wàláhì wọ́n dá yàtọ̀. Ọlọ́run ọba dá wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní gbogbo àwọn tá à ń sọ ìpátápátá pọ̀, àwọn tí ò níbẹ̀rù Ọlọ́run ọba pàápàá náà làwọn Yorùbá wọn. Nítorí pé ẹni tí ò níbẹ̀rù Ọlọ́run, wọ́n ní ra'sul hikma makhafatullah. Kí wọ́n bá lé èèyàn gbọ́n jù, tí wọ́n kọlifá èèyàn pẹ̀lú ọgbọ́n, ẹni tó nípa Ọlọ́run ọba ni. Ẹni pé pàtó Ọlọ́run bá wa sọ̀rọ̀ ń bí mi ìṣó sọ pé ní ittaqullaha, ẹ páyà Ọlọ́run. Etí jẹ́ kí èèyàn ọgbọ́n tí ó mú yàn di òmùgọ̀ nínú ọgbọ́n rẹ̀ ni pé ní kò ní páyà Ọlọ́run. Àpáyà Ọlọ́run àwa Yorùbá, mo fi Ọlọ́run ọba tí kò sí ro rẹ̀ búra. Àìpáyà Ọlọ́run ọba wá sí kò yà jẹ wá, ó sọ wá di ọmọ tí bàbá rẹ̀ ń ta ẹran lọ́jà, tí kò wá lékiri ẹran kan nínú ọbẹ̀. Mo fẹ́ mú example ìlú Tógò la wà yìí. Tálákà pọ̀ jù lówó lọ lórí ilẹ̀, gbogbo wa la máa yàn. Ṣùgbọ́n at least àárí èèyàn mẹ́ta tó lówó lọ́wọ́ nínú yín bí ò tiẹ̀ pé márùn-ún, tí wọ́n ní owó yìí lọ́wọ́ tí wọ́n lè dá bùkátà mùsùlùmí àbáwa ọmọ Yorùbá nílùú Tógò tá dá bùkátà wọn lọ. Àkọ́kọ́ nínú àwọn nǹkan, bó ti dẹ̀jẹ̀ báwa ò sí níbí, ṣùgbọ́n gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ níbí kò sí tí ààrí, nítorí pé náà ọmọ Èjìgbò ni wá. Mo kọ́kọ́ gbé wa lọ pé ní ó dàbí ẹni pé ní àwa ọmọ Èjìgbò gangan ti jẹ ọba ìlú yìí rí. Àbí gbákejì ọba kọ́ ni? Bẹ́ẹ̀ni, igbákejì ọba nù. Gbákejì ọba ni. Ẹ dákun, kí ni ìrànlọ́wọ́ tọmọ Yorùbá rí nílẹ̀? Gbákejì ọba ni, àbí ọba rọ ni? Ká wá sọ pé gbákejì ọba ni, yóò mọ determine ìran tó wà, ìyẹn ní inú ẹ̀sìn tí ń ṣe. Bóyá Kírísítẹ́nì. Ẹ dákun, nǹkan wo ni wọ́n gbèsè fún ọmọ Yorùbá ló kọ ìjẹ́ nǹkan tí mo jẹ́? Wàláhì àròjọ lọ́jọ́ gbé nàìjíríà. Àṣẹ ńgbà tá a bá tún wà níbí yìí tá à ń sì ń sọ káàárọ̀ oòjíire, àṣẹ a tún ní nǹkan kan míì tájọ máa sọ láàrin ara wa tí ó máa wá jẹ́ ìkọ̀yìn síra ẹni, tí ò ní sí ìtìhádù tá a mọ̀ sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin wa. Níbi tọ́lọ́ ń gba àdúrà wa dé, ká ṣe pé nílẹ̀ yìí ká ní hospital títí wa tó jẹ́ hospital ọmọ Nàìjíríà tí wọ́n sì kọ́ tó dáa, wàláhì Ọlọ́run gbà fún wa débẹ̀. Àbí kò ṣeé ṣe ni? Ó ṣe ṣe bẹ́ẹ̀. Wàláhì. Kí wá ló ń fa àìkò ni? Àìníṣọ̀kan ni. Àìníṣọ̀kan ni. A sì pọ̀ tá a bá sọ pé a pọ̀, a sì lówó lọ́wọ́ tá a bá sọ pé a lówó lọ́wọ́. Ọlá pé bí ni mo wà ni mo ń fún yín ní example látara ara yín yẹn. Ẹ dákun, mélòó nínú yín lọ́lọ́run ọba ti fún ní nǹkan àwa tá a jẹ́ ọmọ Yorùbá, tá a wá ti fi nǹkan yín mọ ẹnì kejì wa? Generally ní gbogbo àgbáńlá ibi tọ́mọ Yorùbá bá wà, wọn ò ní ìṣọ̀kan. Tí ẹ mọ́ lu wa nínú ìlú wa tá à ń gbé ní Nàìjíríà, kò sí ìṣọ̀kan.
àwọn tá à ń pè ní dìndìnrín àwọn ọ̀dẹ̀ tí wọ́n ń ṣẹrú sìn wá lánàá tí wọ́n bá wa kó kọ́ta wa tí wọ́n bá wa roko wa tí wọ́n bá wa ṣe nǹkan kankan wọ́n sì tún bá wa níbi tá a bá wà bó wọ́n mọ gbé nǹkan sí lára wa wọ́n mọ ṣe àwọn nǹkan lára wa wàláhì á sì jájú lẹ́yìn àmọ́ wò wọn lórí ìfọwọ́sowọ́pọ̀ làwọn tí ń rí nǹkan yẹn ṣe bí wọn ò tiẹ̀ ní nǹkan kan lọ́wọ́ àwa ní i lọ́wọ́ a ní làákàyè ọmọlúwàbí ni wa àdẹ̀rí nǹkan kan ṣe rí ṣé kò tó ìrònú fún wa ni. kò wá sí ìtọ́sán nínú wa àti mùsùlùmí wa àti kírísítẹ̀nì wa àtàwọn ẹlẹ́sìn ṣe wa kò sẹ́nì kankan tó sàn nínú wa tí wọ́n ti lè pera wọn padà pé ní ẹdún náà ní sùúrù náà ṣé bí àwọn ìrántí àwọn ará mi fi ń tọrọ wàláhì tẹ́ ẹ bá sọ àlàyé òun fáwọn ará mi pa ẹnu wo kó akánsojú ayé ni o wọn à mà wọn kà sí bí bá a ṣe ń sọ̀rọ̀ wa nítorí pé wọn ò lè gbéde wa bí àwa náà báwa sì lè gbéde ẹlòmíì ẹ wúrú ẹ̀bùn tọ́lọ́run bá fún wa bí Yorùbá sì lè gbọ́ èdè elédè wàláhì èdè ẹlòmíì ò lè gbóde Yorùbá bí Yorùbá lára àwọn ọlá tọ́lọ́run bá ṣe wá fún wa ló. bẹ́ẹ̀ náà ni l'Abidjan bẹ́ẹ̀ náà ni ní Ghana bẹ́ẹ̀ náà ni ní Benin so ẹ máa wò wá bí ẹni tó fẹnu kò afẹnubatẹnijẹ́ lọ́pọ̀ láàrin wa àfi ẹnubatẹnijẹ́ lọ́pọ̀ láàrin ọmọ Yorùbá àfi ọkàn dayé ẹni rú lọ́pọ̀ láàrin ọmọ Yorùbá àfi ojú yẹnísà lọ́pọ̀ láàrin ọmọ Yorùbá tẹ́ ẹ báyìí lè gba ìmọ̀ràn kódà kẹ́ ẹ fẹ́ ṣe nìkan láàánú tí Yorùbá bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn ọjọ́ ìrònú sí ní tó fẹ́ ṣe ní dáadáa èyí níbi tí Yorùbá ti dámọ̀ràn pé àwọn ẹni sì ń jíjẹ ẹ bá ń lọ ṣàánú wọn. kò sí ètò sanmọ́nà wàláhì mo tó ń fọlọ́hún búra pé kò sí ètò fẹ́ sanmọ́nà nínú gbogbo wa àtàfà àtẹnití ọ̀fà àti mùsùlùmí àti kírísítẹ́nì ni àti aláwọ̀sẹ̀ǹsẹ̀ ni kò sí èyí kankan tí mo rí níjọ́ tí mo ti ń rìn tí mo rí nínú ìṣesí ẹ dákun ó fẹ́ jọ ìbú ni o ọ̀rọ̀ tí mo ń sọ mo fẹ́ káàrónú sí i kí là ní kí là lè ṣe gbogbo aburú ló kún ọwọ́ wa gbogbo kẹ́ni mọ́nì tánàdí rèkísí ìlara ẹ̀gàn so iná kún nínú ìgbésí ayé wa kò wá sí oore kan tá a sọ pé ní Yorùbá rèé ní tí wọ́n gbèsè fún ìran Yorùbá rèé nínú ìlú yìí. sójú òtí wa ni ṣé àmọ́ nǹkan tá à ń ṣe ni àbí nǹkan tí ń ṣe wá la àmà pé ń ṣe wá. àwa la sì gbòmìnira fún Togo. àwa la sì gbòmìnira fún ìlú Togo. dá rédíò nílé ń bí tí ẹnìkan kan ò lówó nínú yín débi pé ní ẹ ní tẹlifíṣàn tó yẹ pé ní ọ̀rọ̀ èdè Yorùbá yìí ni wọ́n máa sọ wọn àti sọ pé kẹ́ ẹ má dálẹ̀ fa. wàláhì kìí ṣe bí nìkan ṣoṣo wọ́n fún ọkọ̀ bọ arákùnrin kan láṣìírí wọ́n fẹ́ dá rédíò lẹ̀ nílùú Èjìgbò gangan mọ́ lọ bá arákùnrin ó dẹ̀ ní owó lọ́wọ́ owó yẹn ń sàn mo ní ẹ dákun ẹ má bínú ó wù mí kí ìlú Èjìgbò ní rédíò tó jẹ́ pé náà ní máa ṣẹ̀ṣẹ̀ lọ Òṣogbo àbẹ́dẹ kan àbí Ìwó kan láti lọ máa ṣe advertisement àbáwọn nǹkan kan kí Èjìgbò gangan tiẹ̀ ní mo rí Italian kan tí wọ́n fẹ́ produce rédíò yìí fún wa gbọ́dọ̀ tó sọ ni pé kò sí tọkàn pẹ̀lú ọ̀rọ̀ rédíò. kò dùn mí nǹkan tí mo kàn sásọ fún ni pé ní àìbámọ̀ tó bá fẹ́ ṣe ń jọ mi jẹ́ kí n gbọ́ nítorí pé mo mú Nàìjíríà yẹn wá nítorí mo mọ Yorùbá dáadáa ìmọ̀ ẹ̀yà Nàìjíríà láti fún wọn bẹ́ẹ̀ bá sì ti dìde kó ń bẹ̀ tán báyìí wọ́n lọ ṣe ní tí ń jẹ́ràn Yorùbá nìyẹn kì í ṣe pé à ní owó lọ́wọ́ kì í ṣe pé à ní ọgbọ́n nínú kì í ṣe pé à ní òkìkí kì í ṣe pé à ní ọ̀rọ̀ ẹnu kì í ṣe pé à mọ èèyàn kì í ṣe pé wọn ò mọ̀ wá ṣùgbọ́n tá a lọ fẹ́ ṣe. àwa tí a jẹ́ ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a wà nínú ìran Yorùbá yìí ìyẹn tá a ní ìṣẹ̀ǹsí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ bá jẹ́ ká pawọ́ pọ̀ tá a ní ń jẹ́ Èjìgbò tá a ní ń jẹ́ Ṣakí tá a ní ń jẹ́ Wó tá a ní ń jẹ́ Ògbómọ̀ṣọ́ tá a ní ń jẹ́ Dẹ Yorùbá Káàárọ̀ Oòjíire ni gbogbo wa
ibi a bá sì gbé ńlá ṣe ibi a bá gbé là ṣe wàláhì téèyàn bá ń tan ara rẹ̀ jẹ lókù ibi tí wọ́n ti bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlì kíámà níbo lẹ gbé Al-Qur'an anabuwa Luqman ó ń sọ ọ̀rọ̀ níbi tọ́lọ́wọ́n bá ti ń bá sọ̀rọ̀ ní Al-Qur'an ó ní yá ayyuhan nasu ittaqu rabbakum ẹgbẹ́ lòun gbogbo bí tọ́lọ́wọ́n ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ènìyàn ẹni àní ẹ̀pá yọ lọ́wọ́ Olúwa yín ẹ̀pá ìyá ẹni tó dá yín ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ fẹ́ràn ara yín ẹ jẹ́ kí ìṣọ̀kan yín ó tóbi ẹ jẹ́ kí ìṣọ̀kan yín ó dùn wakhshaw yawman la yajziya walidun an waladihi wala mawludun huwa jazin an walidihi shay ó ní ẹ páyà ọjọ́ kan tá a nífẹ̀ẹ́ san bàbá fọ́mọ tá a sì nífẹ̀ẹ́ san ọmọ fún bàbá ntẹ́nìkọ̀ọ̀kan bá ṣe ènìyàn gbà illa al-ihsan ó ní inna wa'dallahi haqqun ó ní òdodo ní àdéhùn Ọlọ́run bá kó wọn béèrè lọ́wọ́ yín o fala taghurrannakumul hayatud dunya ẹ má jẹ́ kí ẹ̀tàn ayé ọ̀tàn yín jẹ wala yaghurrannakum billahil gharur ẹ má jẹ́ kí wọ́n sí yín lọ́nà láti má ṣe kíni láti má tanra yín jẹ dọ́dọ̀ Ọlọ́run ó ní inna Allaha indahu ilmus sa'a níbi tí mò ń bọ̀ gangan ni ìmọ̀ ọjọ́ ògbéǹdàlì kíámà ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ló wà kò sẹ́ni kankan tó lè predict ẹ̀ láyé wa yunazzilul ghaytha òjò tó ṣú tí ó bá rọ̀ Ọlọ́run ọba ló mọ̀ tí ò bá ní rọ̀ Ọlọ́run ló mọ̀ òun ní sọ òjò kalẹ̀ ẹnìkan kan ò bá sọ kalẹ̀ ó ní wa ya'lamu ma fil arham Ọlọ́run ọba yìí náà gan-an òun tún máa ń tó wà nínú kùn obìnrin nígbà tó bá lóyún àwọn èèyàn wọn kọ́ sí bí báyà tí ẹ bá àwọn ọmọ nínú rádíò tá a bá lọ sí rádíò àbí wọn ní àwa náà ti máa ti ń bẹ nínú rẹ nù sọ lórí ibú ní ọjà àbò lórí rẹ sọ ọmọ ṣé wèrè ní ọjà ní pírẹsidẹǹtì sọ ọmọ àáfàá ní ọjà ní ààbò ní gàbàǹgebè bí àwọn tó ń da ayé rú lónìí tí wọn ò yẹ kárọ̀nà lọ tí wọn ò fọ́mọ Yorùbá nísìnyí tí wọn ò jẹ́ kọ́mọ Yorùbá gbádùn ní ìgbésí ayé wọn tí wọ́n ń fi ìjà mọ́tò pé ní mo Ọlọ́run ti gbé ọlá fún mi wọ́n sì fi ń da ìgbésí ayé àwọn yòókù nù. sọ́ọ̀mọ́ wa ma tadri nafsun maza taksibu gadan kò sẹ́ni tó máa ń tó wọn sí lọ́la kò sí ẹni tó mọ iṣẹ́ tó wọn sí lọ́la oúnjẹ tó jẹ lọ́la ọ̀ma tó bá wù ọ́ lè dín gbogbo tó pé ní ilé mo fẹ́ jẹ láàárọ̀ ilé mo fẹ́ jẹ lálẹ́ ọ̀lọ́ ilé mo fẹ́ jẹ lálẹ́ ọ̀tún náà nígbà tó Ọlọ́run bá sì ṣe àsìgbé ọkùnrin bẹ́ẹ̀ alóníkọ́ lọ jẹ nǹkan mi àbí kọ́ mọ̀ fún ní kankan jẹ. ó ní wa ma tadri nafsun bi ayyi ardin tamut nǹkan tí mo wá sọ gangan ni mo ti ibi tí mo lọ ni mo dé yìí níbo ni wọ́n mà tó fẹ́ kú sí tó fi jẹ́ pé níbi tó wà kò sí gbìyànjú kankan tó fẹ́ ṣe ń bẹ̀. àwọn bàbá wa lánàá wọ́n ń sọ fún wa pé àwọn padà ni àwọn lọ ni àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn wá ni àwọn ń lọ ni tí wọ́n fi bí àwa yìí tí wọ́n ti fi bí àwọn tí ó bí wa bí náà ni wọ́n bí wa sí wọ́n lọ o wọ́n lọ ebi wọ́n ṣẹ́kù sí lánàá àwọn tí wọ́n bí wa náà ṣe láti bẹ̀ wọ́n àríyànjú nítorí ntí ń bẹ nínú àjẹbí wa ni ká máa ṣe kì í ta ká máa ṣe lára ara wa kára ẹni tó fẹ́ dàgbà ká gé lẹ́sẹ̀ kára ẹni tó yẹ ká fi owó tọ́jú tó fi jẹ́ pé ní bóyá ó ṣeé ṣe kówó wọn tán lọ́wọ́ tàwa náà lọ́la tó jẹ́ pé òun lápadà máa jẹ lọ́la àní fowó tọ́jú rẹ̀ lẹ́nìí níta ṣe fóun náà bọ̀ bá dàgbà tóun náà òun náà tó máa ṣe fẹ́ lómi nínú wọn sànú òun àti òun náà lówó lọ́wọ́ òun náà sì fẹ́ ṣàánú ẹnì kankan ẹ wo ideology wa ẹ wo ohun tó wà lágbárí wa ta ló mọ ibi tó fẹ́ kú sí so kí wá láǹfààní pàǹgbélẹ̀ yìí mo rí fẹ́nọ́mẹ́nì kan yìí tí wọ́n pè ní aburú kan àwọn ọmọ tá à ń bí sílẹ̀ ilé ni ó ṣeé ṣe nígbà tí ó bá fi di bí 20 ọdún sísìn ká má rí àwọn ọmọ yẹn mú lọ́mọ Nàìjíríà mọ́ abẹ́rẹ́ máa ṣàkíyèsí rẹ̀ ṣẹ̀báyà là ń sọ Yorùbá lẹ́ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ bí sílẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní l'Abidjan àpọ̀lọpọ̀ ọmọ tẹ́ bí sílẹ̀ yìí tí wọ́n bá sọ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní dáhùn kò ní fèsì pé ní ìran wò ẹ sì pẹ̀lú nígbà tá a bá padà sọ àsọpọ̀ náà ọmọ àlè ni ṣé ìran wa ẹ̀ ṣéde lásán la kún fún mi ẹni tí ó padà máa jẹ́ kí èdè náà wú àwọn ọmọ
kí ìjẹ́ ìran náà ó wu àwọn ọmọ lọ́la ẹnìkan kan wà ní àwa tá a wà lónìí gbèsè ìlara ẹ̀gàn èrèkìsí ọ̀tẹ̀ ìlàhílo àìníṣọ̀kan lágbájá ló mú àìdíà wá tí wọ́n bá lè gba àìdíà yẹn wọlé wọ́n máa sọ pé òun ló mú wá nítorí rẹ̀ mi ò support àìdíà yẹn. So látara bẹ́ẹ̀ n ta fẹ́ ṣe tó jẹ́ nǹkan olówó iyebíye tí ó sì ṣe gbogbo ayé láǹfààní ọgbélẹ̀ nìyẹn. wọ́n kú dànù. wọ́n máa ń pè ní selfishness. ìmọ̀tara ẹni nìkan. personal interest. kọ́ ẹ pé ní ntí tèmi bó ṣe fẹ́ dà fún mi ni mo wá. alábà Muhammad sallallahu alaihi wasallam. ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. wàláhì ní mọ̀ ìlú nígbàgbọ́ sì ní jẹ́ onígbàgbọ́ láíláí títí ẹ fi fẹ́ ń tẹ̀ ń fẹ́ fún ẹ̀mí ara yín ẹ fi fẹ́ fún ọmọlàkejì. ṣé bí wọ́n fẹ́ ga ni àfi kó o máa rò pé ní lágbájá gbọ́dọ̀ ga kó o sì máa ṣiṣẹ́ tọ́ gíga rẹ̀ lẹ́yìn. ìgbà náà látó gbà pé ní ìwọ náà dáa ọ̀wà nú àwọn ẹni rẹ̀. lágbájá ó fẹ́ soríire àfi kó o support ẹ̀ kó o gbárùkù tí kó soríire kí wọ́n fi lè mọ̀ pé ní ìwọ náà wà nú àwọn tó soríire. ẹ wo gbèsè ayé tá à ń gbé lẹ́yìn àwa Yorùbá. ẹ wo gbèsè ayé tá à ń gbé kọ́mọ jẹ́ nìkọ̀ọ̀kan wá nú. wọ́n ní bàbá kan Ògúndé ni wọ́n ń pè ó ní òun ní kí Yorùbá ń jọ kan nígbà tó sùn ó ní Yorùbá yóyó bí iná alẹ́ Yorùbá yóyó bí òkun Yorùbá wọ́n di bọ́ọ̀lù fáráyé ń gbá tí wọ́n bá gbá wọn sókè wọ́n á tún gbá wọn sísàlẹ̀. Yorùbá ronú àwa Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká gbàtọ́ lóhùn ọba nínú tọ́lọ́hùn ọba ṣe fún wa. ṣebí wọ́n lọ mọ tó ń fẹ́ ṣebí wọ́n lọ mọ tó ń ṣe tó ọba tí ìfẹ́ ìfẹ́ rẹ tó ń fẹ́ yẹn tó ọba tí ìfẹ́ fún malakeji wàláhì ò tí ì dẹ̀yìn ọlọ́run oore ò sì ní tí ì tì ọ́ lọ́wọ́ ká lówó lọ́wọ́ kì í ṣoore ká lówó lọ́wọ́ ká má rí owó ná síbi tó yẹ ká náà sí ká má fi rí owó ká má ro owó ń fi sàánú ká má ro owó ń fi gbẹ́sìn ga ká má ro owó ń fi tọ́ ẹbí ṣe ká má ro owó ń fi tọ́ ara ṣe ká má ro owó ń fi tọ́ ọ̀rẹ́ ṣe ká má ro owó ń fi tọ́ àdúgbò ṣe ká má ro owó ń fi tún ìlú ṣe wàláhì ò tí ì ní owó lọ́wọ́ ò sì ní ò tí ì rí oore owó. Allahu Akbar. ó ní ìgbà tí ọba bẹ̀rẹ̀ sí tí gbogbo àwọn olówó astagfirullah ẹ má bínú o ṣé téèyàn bá lówó lọ́wọ́ ó yẹ kó ní àkáyìn náà. àbí ọ̀pá rọ ni. ṣebí nǹkan ló fi kó owó jọ. ẹbí nǹkan kankan ló fi kó owó jọ tó bá wá kó owó yẹn jọ wàláhì kò sí ké owó ò rọrùn fa kéésì ògùn owó lèèyàn fi lówó lọ́wọ́ fa wàláhì níjọ́ tó lọ́n decide kọ́kọ́ máa ní owó lọ́wọ́ níjọ́ náà ló bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ yẹn wọ́n máa ń pè nǹkan kankan ní sábàbí gbogbo ń tà sí sábàbí mi kí wàá lèèyàn fẹ́ ní láyé tí ò ní fi wọ́ ojú rere Ọlọ́run ìmọ̀ ni ọgbọ́dọ̀ ní ìmọ̀ láti fi wá ojú rere Ọlọ́run owó ọgbọ́dọ̀ ní owó láti fi wá ojú rere Ọlọ́run gbajúmọ̀ ọgbọ́dọ̀ jẹ́ gbajúmọ̀ láti fi wá ojú rere Ọlọ́run so tó o bá tún wá jẹ́ ẹrú ọgbọ́dọ̀ jẹ́ ẹrú nínú ìjẹ́ ẹrú rẹ̀ wàá tún máa wá ojú rere Ọlọ́run gbogbo ẹni tó bá wá ojú rere Ọlọ́run látara ń tọ́lọ́wọ́ bá fún un wàláhì yóò padà rí ayé lò yóò rí àlìkíyàmá wọ̀ yóò padà rí jókòó nínú ọgbà Jánnà. ẹ jẹ́ ká páyà Ọlọ́run ọba ẹ jẹ́ ká ṣàánú Yorùbá gbólóhùn ọkọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ dé ilẹ̀ yìí ipò wo l'Haúsá wà àwọn Zambarma ipò wo ni wọ́n wà báwo ni wọ́n ṣe rí lánàá mọ́kọ́ sí báwọn ọmọ wa bá yín fọ ilé ìgbẹ́ yín àwọn ilẹ̀ máa ń pè tí wọ́n máa bá yín gbẹ́lẹ̀ àwọn ilẹ̀ máa ń pè tí wọ́n máa bá yín sánlẹ̀ àwọn ni wọ́n máa ń so bàtà àwọn ni wọ́n máa dí goro àwọn ni wọ́n di mìdíàdẹ́ lẹ́ni o tí wọ́n ń ra tẹlifíṣàn tí wọ́n ń ra rédíò
tí wọ́n ń dá a lẹ̀ tí wọ́n ń kọ́ mọ́ṣáláṣí tí wọ́n ń fi ilẹ̀ ibi tí wọ́n ti máa sin itẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ń fi ilẹ̀ ẹnìkan ló mọ̀ ni wọ́n ní wọ́n ṣe gbogbo ìyẹn kí làwa Yorùbá ṣe. mọ́ṣáláṣí tí mo ti ń kírun ní Dẹ̀njí ní ibodè ńbẹ̀ yẹn ǹjẹ́ mọ̀ pé ní Yorùbá kan ló ní ilẹ̀ mọ́ṣáláṣí yẹn ó bùn wọn ní ilẹ̀ mọ́ṣáláṣí Haúsá kan ló wá kọ́ mọ́ṣáláṣí yẹn lé lórí bàbá náà wọn ló sì ṣẹ̀ jáde láyé láìpẹ́ náà Ọlọ́run bá kó bá foríjì wọn. ẹ wá bí mi léèrè nípa tí mo wà níbí níjọ̀hún àná ní àní 94 95 96 èmi ni mo máa ń tó kótóbà Yorùbá kótóbà lédè Yorùbá ní mọ́ṣáláṣí yẹn tí mo máa ń ṣe wáàzí lédè Yorùbá ní gbogbo ọjọ́ Jímọ̀ látọdún tí mo ti fi ibẹ̀ yẹn lẹ̀ kò sí àfáà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n bẹ̀ kò sẹ́ni kankan tó ń ṣe kò sí Yorùbá kankan nínú mọ́ṣáláṣí yẹn kò sí orípa Yorùbá nínú mọ́ṣáláṣí yẹn kátà pé ní àwọn ará mẹ́ta ń bẹ tí wọ́n ń ṣe tàfsírì mo wá bí wọ́n lè ṣe àwa Yorùbá ní tàfsírì ni Yorùbá ni ọwọ́ ọmọ wa kọ́ sí oníṣì òfìrà rẹ̀ hàn pé Yorùbá ni ara burú tí wọ́n máa padà mú wá náà nù nígbà táwọn Yorùbá ọba ṣetán láti kóra wọn jọ kí wọ́n ní ìtẹ̀hádì kí wọ́n láfọwọ́sowọ́pọ̀ kí wọ́n ní ṣọ̀kan pé nǹkan yà wà lání nǹkan yà wà lọ́yẹ ká wà ń bẹ̀. masala tó tẹ̀ ṣe pé masalasi àpapọ̀ kan tí a tún fi ń yangàn inú kọ̀rọ̀ ló tún wà. tó jẹ́ mọ́ṣáláṣí àwọn Yorùbá. inú kọ̀rọ̀ báyìí ló wà kò sí gbangba wọn kọ́lé di iwájú wọn kọ́lé di lẹ́yìn wọn kọ́lé di lẹ́gbẹ̀ẹ́ àtobìnrin àtọkùnrin àmọ́ àgbàánu woro jáde báyìí owó sì. níbi tí wọ́n ti ń kọ́ Al-Qur'an àwọn tó ń supervise rẹ̀ àwọn Yorùbá ni àtàwọn Burkina Faso a ní ìmọ̀ tó kọjá yẹpẹrẹ a ní òye tó kọjá bẹ́ẹ̀ a ní ọgbọ́n tó kọjá káfẹnusọ tí wọ́n bá láwọn alákọ̀ọ́kọ́ wà lìjẹ́nà sóòótọ́ wá kọ́ ad-dalu ala al-khayri ka-fa'ilihi ẹni tó bá tọ́ka rere kan síyàn ṣé àmọ́ kóhun ló ṣe ni tòun tá bá a ṣe wá ní gbogbo àwọn ọlá àti àwọn àpèjẹ yìí ẹ wo Yorùbá ẹ ronú tọ́lá lómi ti gbàgbọ́ pé òun ti ẹ̀ kú. ìntà wọn sọ yìí pé ní mo jẹ́ àfàlẹ́ o kò yọ pé ní mo jẹ́ aláìmọ̀kànlẹ̀ o kò yọ pé mo jólówó lẹ̀ kò yọ pé mo jẹ́ tálákàlẹ̀ ọ̀dà kẹ̀kẹ́ bí ẹni pé jẹ́ wa gangan lọ́lọ́run fi tánàdí àti rìkì sí ọ̀tẹ̀ ìgbéraga àránù kẹ́ni má ní òfò àtoríṣiríṣi àwọn ìwà tí ò yẹ kí èèyàn ní nínú ìgbésí ayé tó yẹ ká ní káwa náà ó dòmìnira ara wa káyé máa tò lẹ́yìn àwọn tó yẹ kí wọ́n tò lẹ́yìn wa ọlọ́run máa ṣàṣàánú fún wa. èmi náà ọmọ Yorùbá ni mí nítorí àlẹ́ jí bí mi lè rìn jò ní ìpínlẹ̀ ṣé ẹ̀yin èso ọmọ Yorùbá mo ní ọmọ Lárúbáwá ni mí ọmọ Lárúbáwá ni gbogbo wa ọmọ Yorùbá lèmi náà ìfẹ́ Yorùbá ló mú mi láyà mi ọlọ́run ọba kọ́mọ́sà jẹ́ kí nǹkan yìí kó sèso rẹ̀ ọ̀rọ̀ táwọn ọba fún ní ọkàn ẹ ṣàánú ìjẹ́ Yorùbá gbogbo ẹ̀yin tó lọ́n fún ní làákàyè ẹ ṣàánú ìjẹ́ Yorùbá gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin obìnrin ẹ dákun fún fọlọ́run ọba bẹ̀yìn ẹ bá wa pé àwọn ọmọ wa ẹ bá wa pé àwọn bàbá.